di pátápátá ẹ jẹ́ kí kọ́kọ́ lọ síbi tí ó jẹ́ ibi tó ṣe kókó tó jẹ́ pàtàkì gan tí mo ṣe wá ṣe ṣáàtì. Mo wá bẹ̀bẹ̀ fún àwọn ìyá mi kankan pàápàá jùlọ ọ̀gá mi inú ló sì ń bí ó ní ìṣọ̀gá mi ìṣọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ ni inú ló ń bí yín kò pọ́síbù kéèyàn rí ìbínú kó má bì kò pọ́síbù kéèyàn rínú kó má bì. How was your night, ma? I thank God, I bless God. And Enola Charmy, thank you. Please help me to share, help me to tag. Please tag whoever you know, share to whoever you see, whoever, just share to any group you belong to. This is an apology chat, and I want to be sincere. I want you to know that I'm sincerely from the bottom of my heart. This is not a matter of apology ẹnu, because some people are saying pé apology orí ẹnu ló wá ṣe ẹ má dá lóhùn ó wá ṣe apology lórí ẹnu lásán ni ó kàn wá ọ̀rọ̀ ẹnu lásán ni ó máa padà sídìí ẹbí ẹ. Ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ fìfẹ́ hàn sí wa, ẹ má máa fi ẹnu òdì sọ̀rọ̀ sí wa, ẹ máa gbàládùra wípé kọ́lọ́run kó jọ̀ọ́ ẹ̀dákẹ́dá tó bá ń ṣe tó kù díẹ̀ káàtó tó ń wà tó kù díẹ̀ káàtó, ẹ má gbàládùra wípé kọ́lọ́run kó fọwọ́ tó kan àyà ẹ̀ kó yí padà sí rere. Ẹ má bínú sí mi ẹjọ́, ìpè kan ló wọlé ẹjọ́, ìpè kan ló wọlé kí wọ́n flag ìpè ni. Ẹ má fi àdúrà ràn wá lọ́wọ́ pé kájà wa kó má padà sí di èébì wa. Kò sí ẹni tó bá ní ẹ̀mí àti ṣe àtúnṣe ẹjọ́ kì í ṣe nǹkan tí mo wá ṣe nìyẹn mo kọ́kọ́ fẹ́ kọ́kọ́ yànnà yẹn ni o. Kò sẹ́ni tí ó fẹ́ tó ní ẹ̀mí àtúnṣe tó ń wù kó padà sí di èébì ẹ̀. Àdúrà ní kẹ́ máa fi ràn wá lọ́wọ́. Àwọn forces kan wà gan tó wà lórí social media tá a fojú rí tó jẹ́ pé a kàn ń fọkàn sí pé à ń ṣe ṣáàtì ó ń bú mi mò ń bú ó ń ṣe content ó ń ṣe nìkan lè ń rí mọ ní tiyín. There are some forces behind it tí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ mọ̀. So mo rọ̀ yín mo bẹ̀ yín mo kọ́kọ́ fẹ́ wá clear yín pé this apology I'm doing it genuinely. Ẹ dákun ẹ má bínú pé mo ń sọ òyìnbó ẹjọ́. Apology tí mo wá ṣe láàárọ̀ yìí mò ń ṣe láti ọkàn mi wá ni kì í ṣe orí ahọ́n kì í ṣe àdàpè with sincerity. Mi ò kọ mo kàn jẹ́dá kan gbogbo yín náà lẹ́tì mọ̀ mí tẹ́lẹ̀ ẹ máa ń pè mí máa sọ pé ranjú mo máa fi taratara sọ̀rọ̀ mo máa fi ṣan sọ̀rọ̀ mo máa lera sọ̀rọ̀ mo máa ń ṣe gbogbo ẹ̀ ẹ ti mọ̀ mí pé bọ́rọ̀ bá ṣe ká mi lára ni mo ṣe máa wá ṣe. Then mo dẹ̀ believe pé orí ìkànnì tàná yẹn àwọn kan bínú pé mò ń ṣe àwíjàre so many people called me pé kí ló dé tó ṣe ń ṣe tó ń give excuse. Ẹ má bínú sí mo believe pé tí n bá ṣe explain ara mi àwọn kankan àti pé ọ̀gá mi àti màmá wọ́n á lè reason wọ́n á lè gba ọ̀rọ̀ mi yẹ̀wò tó dẹ̀ jẹ́ pé mo mọ̀ wípé wọ́n ń gba ọ̀rọ̀ mi yẹ̀wò bó tilẹ̀ jẹ́ wípé inú tì ń bí wọn. Mo wá fi àsìkò yìí bẹ̀ Dorcas Adéyínká empowerment. Dorcas Adéyínká empowerment. Dorcas Adéyínká empowerment. Mi ò péré ẹ síbi mi ò péré ẹ sárùn mi ò péré ẹ sáìsàn mi ò péré ẹ sí kò òjijì mi ò péré ẹ sí ìbànújẹ́ mi ò péré ẹ sí ọ̀fọ̀ mi ò péré ẹ sí ìpọ́njú mi ò péré ẹ sí ìdààmú mi ò péré ẹ sórí ẹkún òun ìpayí kéke mo péré ẹ tiretire tayọ̀tayọ̀ tìdùnnú láàárọ̀ yìí. Thank you, Mr. Alamileke. My night was fine. Anybody that loves me and cherish me and appreciate me will apologize on my behalf. Please, this apology I'm doing is a sincere one. And I will plead on myself that everybody that loves me, that you have your own page or your own wall, please go and start apologizing on my behalf. Yes. If you want my peace, if you love me, Sister Malade Adenike, how are you? If you truly love me and you want peace for me, you will apologize for me. Mo wá jáde pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn mi láti wá sọ fún Dorcas Adéyínká wípé mi ò sọ wípé ẹ fraud o rárá o mi ò lè fraud mi o rárá o ẹ kì í ṣe fraud o mi ì dẹ̀ sọ wípé ẹ̀yin lẹ fa ṣípà lé mi lọ́wọ́ o ẹ̀yin kọ́ lẹ fa ṣípà lé mi lọ́wọ́ Dorcas Adéyínká ìwọ kọ́ ló fa ṣípà lé mi lọ́wọ́ lóòótọ́ ṣípà bá mi pàdé ní event Christmas party tó máa ń ṣe lọ́dọọdún ni ó dẹ̀ júwe ara ẹ̀ sí ni ṣùgbọ́n ìwọ kọ́ ló fà lé mi lọ́wọ́ ìwọ kọ́ ló fún mi ní phone number ẹ̀. That you think I said that abi I said that I'm sincerely sorry. I apologize for that. And I apologize for all the things you said I have
done, that I've used to wrong you, I am sorry, ma. Ẹ má bínú pé mo ń sọ ìbò, kì í ṣe ìgbéraga mo ṣe ń sọ ìbò, ẹ dákun torí Ọlọ́run. Gbogbo nǹkan tí ó jọmọ́ pé bóyá thank you Sister Malade, God bless you. Gbogbo nǹkan tó jọmọ́ pé mo wá sọ tó tako yín tàbí tó bí yín nínú, mo wá fi tìrẹ̀lẹ̀ sọ wípé kẹ́ má bínú. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Mo bẹ̀ ẹ́, mo fi kan tó dáa, mo fi kan tó mí àti èyí tí ò mí, gbogbo iṣẹ́ ẹ, gbogbo àdáwọ́lé ẹ, gbogbo ìfọkànsùn ẹ, gbogbo àgbójúlé ẹ, mo fi bẹ̀ ẹ́. Má bínú. Mi ò sọ pé ìwọ lo introduce shipper sí mi. Sorry, ìwọ kọ́ lo introduce shipper sí mi. Ìwọ kọ́ lo dẹ̀ fún mi ní phone number shipper. Ìyá mi, má bínú sí mi. Dr. Adeyinka, má bínú sí mi. I beg you in the name of God. Ọlọ́run ọba tó ju gbogbo wa lọ. Ọlọ́run ọba aláforíjì. Ọlọ́run ọba tí ń dárí ẹ̀ṣẹ̀ jì ni. Gbogbo aládùúrà wípé Ọlọ́run ọba á bá mi ṣe àforíjì fún gbogbo ẹ̀ṣẹ̀ tí wọn náà bá ṣe Ọlọ́run. Dákun torí Ọlọ́run. Má bínú sí mi. I'm so sorry about that. To Golden Hidden Cosmetics and the lovely husband. Gbogbo àwọn nǹkan tẹ́ ni mo ṣe tó jẹ́ nǹkan tó bí yín nú, tó jẹ́ àṣìṣe láti ọ̀dọ̀ mi sí yín, mo sọ wípé kẹ́ má bínú mà. I am so sorry. Ẹ má bínú. Wọ́n ní a kì í mọ̀ rìn kórí má mì. Wọ́n dẹ̀ ní ogún ọmọdé kì í ṣeré kógún ọdún. Kò possible ká máa bára wa rìn, ká má ṣẹra wa. Tá bá ti ṣẹ̀, ká mọ̀ pé yes, a ṣẹ̀, ká dẹ̀ tọrọ àforíjì. Ọlọ́run ọba ló dẹ̀ ń fàṣà àforíjì fẹ́ dà. Ó dẹ̀ gbàládùra wípé Ọlọ́run ọba á bá mi mínísítà sí yín. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má flag please, because I see the network is stable here. There's nothing wrong with the network, please. Mo bẹ̀ yín, gbogbo nǹkan tẹ́ ni mo ṣe, mo bú yín ni, mo sọ̀rọ̀ sí yín ni, mo whatever tí mo ṣe tó bí yín nínú, ẹ má bínú sí mi. Dr. Adeyinka Empowerment, Mommy Golden Hidden Cosmetics and his husband, ní ìmọ̀rúkọ wọn, Alhaji mo máa ń pè. I'm sorry. I am so sorry. I am deeply sorry from the bottom of my heart. This is not a fake apology. This is not the one that I will apologize now and come and abuse you tomorrow. Ẹ kọ́ ti ẹ̀ mú pamọ́ now. Thank you, Tola Ajayi. Ẹ kọ́ ti ẹ̀. Thank you. Adis Aderoke, thank you. Ẹ kọ́ ti ẹ̀ mú pamọ́. This is not the one that will just come out and later say, I will come and bash you. No. This is sincere apology. And I'm apologizing with the name of God Almighty. Ọlọ́run ọba nìkan ó ju gbogbo wa lọ. Òun ló dá wa, òun ló mọ̀ wá, òun ló ní wá, òun ló mọ̀ wá, òun ló ní ọwọ́ àtẹ̀jẹ̀ wá, òun ló dá owó, òun ló dá ọrọ̀, òun ló dá ẹ̀mí gígùn, òun ló dá àlàáfíà. So mo fi orúkọ ọlọ́run àwẹ̀ tá a wà yìí, tá a ti bẹ̀rẹ̀, táwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ lẹ́ni, àwọn kìrìsìtẹ́nì náà ti bẹ̀rẹ̀, mo fi ọlá ẹ̀, gbogbo àdúrà tí kálukú á máa gbà, gbogbo nǹkan tá a máa tọrẹ ní rere, mo fi ọlá ẹ̀, mo fi bẹ̀ yín, kẹ́ má bínú sí mi. Àgbà tí ò bínú, òun ló mọ̀ ẹ́ pọ̀ jọjọ, jẹ́k. Àbá tí ò bínú, òun ló mọ̀ ẹ́ pọ̀ jọjọ, mo fi títóbi Ọlọ́run ọba, mo fi ọlá ńlá Ọlọ́run, mo fi Olódùmarè, ọba tó dá wa, ọba tó dá ayé, àṣẹ̀dá ọ̀run, mo fi bẹ̀ wá, mo fi bẹ̀ yín, mo fi bẹ̀ Dr. Adeyinka, mo fi bẹ̀ Golden Hidden Cosmetics. Mo wá fẹ́ extend the apology mi sí èèyàn kan. That woman, she's like a mother to me. Nígbà tó bá mi sọ̀rọ̀ ńgbà yẹn, mo sọ̀rọ̀ sí wọn, inú bí mi, mo fi bínú sọ̀rọ̀ sí wọn. Meanwhile, àwọn ti rí nǹkan tó lọ ahead of me. Mọ́mí Kíkẹ́ lọ máa yẹni. Mọ́mí Kíkẹ́ lọ máa yẹni tó wà ní US. I'm so sorry. I'm so sorry. She is one of my good mother on social media. And she's Ìyá Odó, ara àwọn Ìyá Odó nation ni. She called my attention to the matter. She tried to persuade me láti lè jẹ́ kí n má ṣe àwọn nǹkan tí mo ṣe gbà yẹn, but I did not listen to her. So I'm using this chat also to apologize to Mommy Kíkẹ́ lọ máa yẹni. Ẹ má bínú tí mi bá lè dárúkọ gbogbo yín o, gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà nínú Odó nation, gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́, gbogbo ẹ̀yin abiyamọ mọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́ wà nínú Odó nation yẹn, gbogbo ẹ̀yin ìyá tó jẹ́ ìyá ojúlówó ìyá, mo bẹ̀ yín, ẹ má bínú sí mi. Mi lè máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n màá rọ̀ yín, màá bẹ̀ yín, torí pé gbogbo yín lè ń wá Tóyìn, stop ẹ̀, Tóyìn, Kai, Tóyìn, ní sùúrù, Tóyìn. I did not listen. So ẹ jọ̀ọ́, mo wá fi àsìkò yìí, mo wá fi tọrọ ìdáríjì
mo tọrọ àforíjì lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Àgbà tí ò bínú òun lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. Àgbà tí ò bínú òun lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin ìyá alálùbáríkà, mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fi tóbi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ bá mi bẹ̀ Dorcas Adéyínká. Mọ́mí Kíkẹ́ lọ́mọ Ayẹni, I know you love your daughter so much, which is Dorcas. I know you love Dorcas so much, you don't joke with her, you don't play with her. But I want you to find a place in your heart and forgive me and apologize on my behalf. Gbogbo donation àpapọ̀ lápapọ̀, gbogbo donation àpapọ̀ lápapọ̀, gbogbo yín ni mo apologize lọ́wọ́ yín. Mo apologize lọ́wọ́ Amebo torí donation ni mo mọ̀ sí. Mo apologize lọ́wọ́ Amebo, Adéọlá, Ireolúwa, Moríre, gbogbo ẹ̀yin speaker. Gbé body ẹ. I know you did a chat tẹ́ ṣe, chat ìbáwí ọmọ, ìbáwí ọ̀rẹ́ lẹ ṣe fún mi. Mi ò lè bínú láíláí. Torí pé ẹni tó bá ti sì fẹ́ràn èèyàn ló ń wo bí téèyàn wà. Ẹ sì fẹ́ràn mi náà lẹ sì ṣe ń wò pé ó bàjẹ́, ó ṣe báyìí, ó ṣe kíní okú díẹ̀ káàtó, kò ṣe dáadáa tó, kò ṣe kíní kan tó. Ẹ sì fẹ́ràn mi lẹ ṣe ń pàkíyèsí mi sí lórí show yín lánàá. And I will not take it against you at all. And you never see me refer to it as something that I was so happy I was on your show. I was so happy seeing you even coming to do a show for me. That's like a negative show, but ẹ sì mọ̀ pé mo wà níbì kan náà, ẹ sì rí mi. Ẹ sì rí pé mo wà níbì kan náà, ẹ sì wò pé Tóyìn ó yẹ ká sì sọ̀rọ̀ sí. Then ṣẹlẹ̀ ni tó bá téèyàn bá ti ṣe, tó bá ti sọ tinú ẹ̀ síta, tó bá ti bínú tó sọ tinú ẹ̀ síta, ẹni bẹ́ẹ̀ onímọ̀ náà pè wọ́n. Get out. Ruth. Sorry, ẹ má bínú. Ẹni téèyàn méjì bá ti ń jà tó bá ti sọ tinú ẹ̀ síta, ó túmọ̀ sí pé ó fẹ́ kọ́rọ̀ yẹn tán. Ó túmọ̀ sí pé ó sì nífẹ̀ẹ́ ẹni yẹn ni. Ó túmọ̀ sí pé ó fẹ́ kọ́rọ̀ yẹn tán. Bá mi ṣe kí sọ́kẹ̀tì dáadáa kò plọ́ọ̀gì lọ́hùn yẹn. Ẹni téèyàn bá sì ṣe tó bá sì bọ́ta tó ṣe ṣáàtì fonítọ̀hún tó sọ̀rọ̀ kò bá kù gbé tó sọ̀rọ̀ ìbínú tó tọ́ka àwọn àṣìṣe onítọ̀hún yẹn sí, ẹni yẹn sì nífẹ̀ẹ́ ẹni yẹn ni. So therefore, gbé body my sister, thank you for the love, thank you so much. Màá sì tún rán gbé body náà kó jọ kó bá mi apologize on my behalf fún Dorcas Adéyínká. Gbé body mi ìbínú, màá dẹ̀ tún bẹ́ẹ̀ yín náà pé kẹ́ má bínú torí ìgbà tẹ́mi náà tí ìjà ò tí ì wáyé mo ṣe jù yín lọ. Nígbà tí ìjà ò tí ì wáyé mo ṣe jù yín lọ. So mi ò ẹjọ́ ẹ má bínú bóyá network ni I don't know. Mo ṣì rí as bí mo ṣe ń sọ lọ, mo ṣì rí as pé loyalty, and this is the kind of loyalty people are even praying for. Ẹni tó bá máa fẹ́ràn èèyàn, tá a fẹ́ràn èèyàn dénúdénú, tá a fẹ́ràn, tá a fẹ́ gbogbo ṣùgbọ́n ẹ̀ mọ́. So I give kudos to you, gbé bọ́dì ẹ̀. I give kudos to you. You are a true lover of. I give kudos to you because you are a good lover of Dorcas Adéyínká. Baby náà ṣe ń ṣe ní gbogbo bá a ṣe ń ṣe nìyẹn. We team up, we support our boss, we protect her. So it's a sign of protection. Thank you so much for still protecting her. Ẹ ṣé gan. Gbébọ̀dì ẹ, I appreciate you. Àwọn ibi tá àwọn àṣìṣe tí mo ṣe tẹ́ tọ́ka mi sí, màá ṣàkíyèsí ẹ̀, màá dẹ̀ ṣe àtúnṣe ń bẹ̀. Ẹ ṣé gan ni. Gbébọ̀dì ẹ, God bless you. To Mama Exabod, Mama Aláṣàbí, Mama Exabod, ẹ ṣé gan ni, abiyamọ ni yín. Abiyamọ tòótọ́ ni yín, Mama Aláṣàbí. Mo dúpẹ́ gan ni. Mo dúpẹ́ fún ìdúró tẹ́ ẹ dúró. Mo dúpẹ́ fún ìbáwí tẹ́ ẹ bá mi wí. Mo dúpẹ́ pé ẹ fọwọ́ ọ̀tún bá mi wí, ẹ tún fọwọ́ òsì fà mí mọ́ra. Ẹ ṣé mà. Ẹ ṣé gan ni. Ìṣọ́ máa jiná fún yín jẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ dákun ẹjọ́ nẹ́tíwọ̀kì ni o. Mo dẹ̀ ń dúró náà. Mo dúpẹ́ gan lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́, mo mọ rírì. Mo mọ yìí kan tẹ́ ẹ ṣe. Wọ́n á fẹ́ fàsìkò yìí apologize fún Ọlábánjí farm. Ọlábánjí farm. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Gbogbo nǹkan tẹ́ bá ní àtàwọn pé àwọn kan tó àwọn àṣìṣe tẹ́ ni mo ṣe. I am deeply sorry. I am so sorry.
Ọ̀túnba Ọlábánjí farm ẹ má bínú sí mi mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má bínú sí mi Joyce blog mo bẹ̀ yín ẹ má bínú Mama Sita Jókòtádé ọmọọba ẹ má bínú sí mi ẹ má bínú sí gbogbo ẹ̀yin tí ẹni mo ṣe yín Yèyé Yínká TV Mr. Adéadé ẹ dákun ẹ má bínú gbogbo àwọn èèyàn pátápátá tí mi ò lè rántí dárúkọ gbogbo wọn Adéọlá Ìrẹolúwa wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ dákun ẹ má bínú sí mi mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Dorcas Adéyínká kó má bínú sí mi and I'm not doing a fake apology I am doing sincere apology honestly. Dorcas Adéyínká did not introduce me to any shipper. Disclaimer. Dorcas Adéyínká did not introduce me to any shipper. Shipper came to me directly on a Christmas party that we normally do yearly. She did not introduce me to shipper. She did not give me shipper contact. She did not link me to any shipper. Number two, Dorcas Adéyínká did not join hands with the shipper to fraud me. Shipper deliberately fraud me by himself. Dorcas Adéyínká did not join hands. So, Dorcas Adéyínká did not join hands with the shipper to fraud me at all. Shipper came to me and fraud me and collected different people's package from me. He claimed he is a shipper. He collected money, a lot of money. He collected I want to just for ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo padà sẹ́yìn o. O jàre. Ẹran mélòó ní dàkẹ́ èyí ni ti gbé bá mi. Mo wà lórí chat máa pè yín. Máa pè yín padà mo wà lórí chat. Mo ṣe. Ẹ má bínú sí mi tí bá play anything ó relate mọ́ ṣípà mi. I want to fi ẹsẹ̀ múlẹ̀ pé Dorcas Adéyínká ò dùpò pawọ́pọ̀ pẹ̀lú ṣípà fraud mi. Dorcas Adéyínká ò introduce mi sí ṣípà. Ẹ jọ̀ọ́. Ẹ ṣé mo dúpẹ́ mà èmi kọ́ ni mo máa lọ gbé tẹ bá send details sí mi máa forward. ẹ lọ síta wọ́n ti. ẹ jọ̀ọ́ máa send tracking number ẹni ẹ sí mi ẹ jọ̀ọ́ send tracking number. ṣé rí voice tí mo play mo fẹ́ kẹ́ ẹ rí ibi tẹ̀mí àti ṣípa ti bẹ̀rẹ̀ sí ní pàbò àlá ẹ̀rí kó tọ́ pé kí n send voice ẹ máa gbọ́ ó ní kí n send tracking number ẹni yẹn sóhun. sítámì ẹ jẹ́ kí n jẹun tán mo ṣe ń ṣínú látàárọ̀ tí bá ti ṣínú tán sí mo máa pè yín mo ṣe ń ṣínú látàárọ̀ máa pè yín. táwọn mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ jẹ́ kí n ṣe apology kí n ṣe àwọn apology tí mo bá fẹ́ ṣe kí n ṣe fully I'm still coming back again for another one it may be tomorrow it may be next tomorrow to come and do another apology just for you to know sincere apology ni mo wá ṣe kì í ṣe akípankì ni mo wá ṣe lórí social media rárá network ń dà wá láàmú ṣùgbọ́n màá wá jẹ́ tí bá ti ṣe apology tán màá wá mú genesis àárẹ̀ mi àti ṣípà tá à ń sọ yìí màá mú wá fún yín láti A to Z ẹ wá mọ òótọ́ ẹ mọ irọ́ màá fi gbogbo receipt màá post gbogbo receipt tí mo fi send owó sí yín ẹ wá mọ iye owó tó gbà lọ́wọ́ mi tí ò dẹ̀ gbé ọjà fún àwọn ọjà tó gbé nílé tó bàjẹ́ lọ́nà tí ò dẹ̀ sí kankan tó ṣe sí. ọmọkùnrin jẹ́ èèyàn tí ò lẹ́rìí Ọlọ́run lọ́kàn ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe ní ṣáàtì ẹ̀ ọ̀tọ̀ ni màá mú wá fún yín tí ẹ̀ farabalẹ̀ gbọ́ gbogbo conversation láti bẹ̀rẹ̀ eléyìí tí mo kàn àárín ìgbà tí customer bẹ̀rẹ̀ sí ní complain lélẹ́yìí tí mo mú wá yìí tí mo dẹ̀ ń get back sí tí mo forward voice note yẹn sí padà kó máa gbọ́ ọ̀kan táwọn customer ń sọ kẹ́ ẹ máa gbọ́ ọ̀kan tó fi ń fún mi lésìbọ̀ kì í ṣe ní apology ni mo wá ṣe wọ́n ní téèyàn bá wá bẹ́ẹ̀ tọrọ ìdáríjì tàbí tó bá bẹ̀bẹ̀ kò gbúdọ̀ wí àwíjàre ẹ jẹ́ kí n fi àwíjàre lẹ̀ lẹ́ni kí n ṣe apology tó kúnjú wọn fún àwọn tí mo dìídì wá bẹ́ẹ̀. Thank you Sister Bímbọ́lá Adéníran how are you ẹ pẹ̀lẹ́ ẹkùnrin àná wọn mi ń kọ́ ṣàlàáfíà ni thank you so much for yesterday I so much appreciate you you are a sister you are a good sister God bless you. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ padà sí mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ odó pátápátá mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá tẹ́wà nínú odó ẹ̀yin bàbá ẹ̀yin àgbààgbà tẹ́wà nínú odó káàdì David Infinity wọ́n ní mo pè wọ́n ní Godfather ẹ má bínú sà ẹni mo bú yín mo sorry I'm so sorry for that ẹ má bínú sà ẹ má bínú àgbà tí ò bínú lọmọ ẹ̀kọ́ jọjọ bàbá lè jẹ́ sí wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má bínú sà ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Dorcas Adéyínká
gbogbo ìyá ìyá tọ́lọ́run kó sínú odó láti máa ṣe atukọ̀ ẹgbẹ́ odó ọlọ́run ọba ni mo fi bẹ̀yìn ẹ má bínú sí mi ọlọ́run mo bẹ̀yìn mo fi ọlọ́run ọba bẹ̀yìn ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ àgbà tí ò bínú lọ́mọ ẹ pọ̀ jọjọ ẹ jọ̀ọ́ mà àgbà tí ò bínú lọ́mọ ẹ pọ̀ jọjọ mo bẹ̀yìn lẹ́ẹ̀kan sí Dorcas Adéyínká empowerment má bínú sí mi ìyá mi má bínú sí mi ọmọ olókè méjì takọtabo ọmọ Èkìtì ayiyẹ mo bínú sí mi o ìjàre kété ìran kan já àgbàgbà Èkìtì náà ni mo fi rán sí ọ ògbédè mi Ọ̀yọ́ ọ̀sán ògbédè Èkìtì dáadáa torí ọ̀ṣọ́ máa lè Èkìtì ọmọ Èkìtì ló ṣe ògbé Èkìtì dáadáa Ọ̀yọ́ ọ̀sán ni Ọ̀yọ́ ọ̀sán ire ni mo bẹ̀ ọ́ mo fọlọ́dúnmọ́rí bẹ̀ ọ́ mo fomi kájọ mo mú bẹ̀ ọ́ o mo fi ṣẹ̀dálẹ̀ Èkìtì mo mú bẹ̀ ọ́ mo falálẹ̀ Èkìtì mo mú bẹ̀ ọ́ ìjàre Dorcas Adéyínká má bínú sí mi má bínú sí mi ìyá mi má bínú sí mi má bínú sí mi mo bẹ̀ ẹ́ tinútinú mi ò bẹ̀bẹ̀ òfégè o mi ò bẹ̀bẹ̀ irọ́ o I come out and apologize to Mommy Golden Hidden Cosmetics. I am sorry. I am deeply sorry. I am sorry from the bottom of my heart. Ìyá mi ẹ má bínú sí mi Alhaji ẹ má bínú sí mi má bínú sí mi mo bẹ̀ yín mo fi Ọlọ́run ọba Olódùmarè mo fi bẹ̀ yín ẹ má bínú sí mi àgbà tí ò bínú ò lọmọ yẹn pọ̀ jọjọ gbogbo nǹkan tẹ́ ni mo ṣe mo bú yín ni o mo ṣá yín ni o whatever tí n bá ṣe tó bí nínú sí mi ẹ má bínú. The network is seriously bad, but I have to come and do this apology because I don't want to be prolonging it. Supposed to have come out yesterday and do it, but mo prolong it kí tó wọlé lánàá it was past 10 to 10 sorry to 10 not past 10 to 10 so I've been postponing it, so I need to do it this morning and the network is somehow stable ẹ má bínú ẹ jọ̀ọ́ gbogbo yín pátápátá gbogbo ọmọ ẹgbẹ́ odó pátá ó ṣẹ̀ mí ó bú mi ó bú Dorcas ó rí fí ó ṣe kíní kan mo tọrọ àìforíjì pé ẹ má bínú ìdáríjì mi gbogbo ọmọ ewé pátápátá gbogbo ìyá ewé gbogbo ewé mẹ́mbà tí ẹ bínú pé mo bú Aláṣàbí mo bú Sábọ̀dù mo bú màmá mo bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi àgbà tí ò bínú lọ́mọ ẹ pọ̀ jọjọ tó Ọlábànjí fa Ọ̀túnba Ọlábànjí ẹ má bínú mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tí ẹ lè máa bínú sí mi nípasẹ̀ àwọn ìgbésẹ̀ kankan tí mo ti gbé àtẹ̀yẹ tí mo ń gbé mo bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ to my lovely godmother mo jẹ́ ọmọ aláìgbọràn kan ni she has been warning me about this matter she has been correcting me about this matter she has been telling me Tóyìn má ṣe báyìí Tóyìn go and do this èmi ni mo jẹ́ elétí ikún I want to use this medium tí mo fi ń ṣe apology mo fẹ́ fi tọrọ àforíjì fún godmother mi pé kó má bínú èyí mi dọ́là mo bínú sí mi ìjàre ó rí ibi tì mí sí Olódùmarè ti dà mí ságbádá rẹ Olódùmarè ti dà mí ságbádá rẹ nídìí àjábọ́ lẹ́yìn rẹ ní àmọ́ ṣàwátì ìyẹn ọmọ ọ̀rá rẹ gan kò rí gan àjábọ́ lẹ́yìn rẹ àmọ́ ṣàwátì mo bínú sí mi èyí mi ìjàre torí ẹ ti dàbọ̀ fún mi tó ẹ ti fà mí létí tó ẹ ti wọ́ọ̀dù mi tó pé kí n lọ ṣe nífù I should go and make peace Tóyìn go and make peace there is nothing like peace Tóyìn go and make peace there is nothing like peace èmi ni mo ṣe tí ikú tí mi ò gbọ́ ẹ má bínú sí mi my godmother mọ́mí lọ́lá I'm so sorry Ọlọ́run náà ti sọ pé òpin ti dé náà ni òpin wàhálà òpin kí máa dà kí máa ṣe ó ti dé náà ni tí kò bá ti tásìkò lójú Ọlọ́run kò kì í rí bẹ́ẹ̀ so many people will be saying so many things now say for Ọlọ́run sọ pé àsìkò ti tó ni Ọlọ́run sọ wípé àsìkò ti tó ni láti ṣe àwọn àtúnṣe tó yẹ kí n ṣe màámi lọ́lá my own mom my own god mom my own angel my god. Adibi, I have listened to you. Kò ní débi tó dé yìí, my godmother. Adibi, I have listened to you. Kò ní débi tó dé yìí, màámi ẹ má bínú sí mi. Lápapọ̀ gbogbo. Thank you. Oníkẹ́ Adé, Ṣọlá, thank you. God bless you. Thank you for the comment. Thank you. I appreciate it. Ẹ jọ̀ọ́, ẹ má bínú lápapọ̀ gbogbo èyí tí mo lè ṣe. Àtàwọn tí mo ti ṣe sẹ́yìn. Everybody mo ti ṣàpọ̀lọ́. Ẹ má bínú sí mi gbogbo ẹni tí mo ti ṣe pátápátá lẹ́ẹ̀kan sí mo tún tọrọ àforíjì fún Dorcas Adéyínká pé gbogbo nǹkan tí mo sọ ó ṣe báyìí Dorcas ṣe báyìí irọ́ ni gbogbo ẹ má bínú mà tó Mommy Golden Hidden Cosmetics ẹ má bínú mà tó Esabod ẹ má bínú mà tó Yeye Yinka TV tó my mommy Yinka mommy Kíkẹ́ lọ́mọ Ayẹni tó wà ní US I'm so sorry ma ẹ má bínú sí mi ẹ bá mi bẹ̀ Dorcas mommy Kíkẹ́ lọ́mọ Ayẹni I know you get offended by me not listening to you inú bí yín sí mi
torí pé mi ò gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ má bínú mà ẹ jọ̀ọ́ mo tọrọ àforíjì ẹ má bínú lẹ́ẹ̀kan sí gbogbo ilé pátápátá mo bẹ̀bẹ̀ mo tọrọ àforíjì àforíjì mi ò tí tán o mo sì ń tọrọ àforíjì síwájú àti síwájú sí lọ́tọ̀ tí Dorcas Adéyínká bá ní. Adébísí Ògúnjìmí Ayọ̀. Adébísí Ògúnjìmí ẹjọ ẹ má bínú o Ayọ̀ ẹ má bínú dé gbogbo àwọn customers mi tí mo bú nígbà yẹn gbogbo yín pátápátá dáradà lọ́wọ́ mi kíní kan kò gbẹ́ràn mi mi ò rẹ́ràn mi gbà mi ò rọ́jà mi gbà ó sọ̀rọ̀ sí mi gbogbo yín pátápátá mo tọrọ àforíjì ẹ má bínú ẹjọ ẹ má bínú òṣùbà yín rè ẹ má bínú mo bẹ̀ yín ẹ wá àyè nínú ọkàn yín kẹ́ ṣàforíjì fún mi ẹjọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ mọ̀ pé ìtara àti ìgbóná ara owó tí mo ti lost òun ló ṣe mí ẹjọ owó lágbára wọn ní owó ló bojú ọ̀rẹ́ jẹ́ ẹjọ ọ̀rọ̀ owó ó wúwo ọ̀rọ̀ owó ṣe ra bàtà ọ̀rọ̀ owó ńlá síbẹ̀síbẹ̀ bó ṣe wúwo kówó ìbọ̀fù tó kò yẹ kí n rí yín fín kò yẹ kí n wá bú yín kò yẹ kí n wá sọ̀rọ̀ sí yín gbogbo yín pápátá gbogbo princess àwọn mọ́mí princess lọ́wọ́ yẹn everybody mi lè dárúkọ yín mọ́ mi mo trial kan wà ní UK everybody ẹ má bínú sí mi ẹjọ́ mo bẹ̀ yín ni kí ẹjọ́ ẹ má jẹ́ kí n wá wí dáre àwọn ẹ̀rí kan wà tí mo máa mú wá fún yín àwọn kan wà tí nígbà tí mo fẹ́ wá ṣàlàyé ara mi properly tó tí ń sọ̀rọ̀ apology ń gbà yẹn tó ti yé yín ẹ má bínú ẹjọ́ apology ni mo wá ṣe ṣùgbọ́n má gbàgbé o ẹja là ń tà bí o edé irú ọ̀gbọ̀lọ̀ ẹ̀gúsí pẹriwípù òpòròkò lóríṣiríṣi èlùbọ́ṣu èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ginger herbal extract òun lẹ́wọ̀ yẹn promo ń lọ mọ́mì wa kan náà san wọ́n sọ 1,000 lórí small bottle wọ́n dẹ̀ sọ 2,000 lórí small bottle wọ́n láwọn fẹ́ kí mọ́mì mi yẹn wọ́n máa ń ṣe dáadáa wọ́n nítorí ó ṣiṣẹ́ fáwọn àwọn ní káwọn fi kíkó dẹ̀ ṣiṣẹ́ fún wọn. aṣọ kúnú ilé mo sọ ẹjọ́ fún bóyá mo fẹ́ switch sí ẹ̀yin dáàdì mi aṣọ yìí wà tó bá yẹ máa pariwo Lady Clay o kì í display aṣọ àwọn ọkùnrin aṣọ ọkùnrin kúnlẹ̀ o bó ti display aṣọ ọkùnrin ó ti sún èmi o ní òjẹ́ display mọ̀ àwọn sample gbogbo gbáǹgà tọkùnrin sókè àwọn sample ló wà lórí àǹgà mi mo ti dídì yọ àǹgà kan tí mo fi to àwọn sample aṣọ ọkùnrin sí àwọn tó wà nínú showroom náà wà bẹ́ẹ̀ nínú gíláàsì àwọn tí inú ilé ó kún bẹ́ẹ̀ bìbà nínú ilé yẹn sì aṣọ ọkùnrin ló pọ̀ jù bẹ́ẹ̀ aṣọ ọkùnrin ló pọ̀ jù bẹ́ẹ̀ mi ò dẹ̀ ta àwọn aṣọ ọkùnrin mi wọ́n ẹ tiẹ̀ pé bí kẹ́tì ẹ̀ wọ́n náà bóyá wọ́n àbí òwò pẹ̀lú bí dọ́là ṣe fọ́ tó ya yẹ̀yẹ́ sí mi ò tí fowó lọ́jà nísìnyí ní Nàìjíríà náà sí a ti sọ táàksì a máa sọ táàksì fún télọ̀ tó máa ránṣọ a máa sọ táàksì níbi tá a máa ti raṣọ a máa sọ táàksì fún kágò tó máa gbọ́jà tó bá tún wá dé bíbá ìtọ́ a sọ custom a sọ tax síbẹ̀síbẹ̀ náà ọjà mi ò dẹ̀ wọ́ ọjà mi cheap àlùbáríkà lójú ẹ wá patronize mi gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi àwọn ọjà gidi wà lọ́wọ́ mi bíbá àwọn correct máa bí ẹ wo àwọn African food wa owó nìyẹn àwọn sample tí mo tò sí showroom ṣẹ́tìrí àwọn body cream ṣẹ́tìrí lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn nǹkan tẹ́lẹ̀ fi ṣe irú yín gbogbo ẹ̀ ló wà ẹ wo Agege bread wa wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé fresh one bí wà ní òun lẹ́ ń wò yẹn that is our Agege bread very fresh bread òun lẹ́ ń wò tára tò síbẹ̀ yẹn ṣẹ́tìrí bí tó máa tí mu nìyẹn kó tó jọ́ mẹ́ta ń sìn yìí ó ti tán because it's a very fine bread so ẹ wá patronize mi bá mi ra ohun tí mò ń ta ojú òní tí yẹn ní dààmú ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ pè mí ẹ wá rajà indomie sample la kó síbẹ̀ yẹn indomie kúnnú store kátọ̀kátọ̀ ní indomie ó wà èlùbọ́ wà gàrí wà epo pupa wà edé wà ẹja wà ẹran wà aláwọ̀ freezer ẹran nù store freezer ẹran wà ń bẹ̀ àwọn nǹkan lóríṣiríṣi ó wà ní Lady K African store very soon sí a máa tún láwọn another product ọjà bíi tá àti ìtàrí nínú store ẹ ti mọ̀ pé bébí ṣe máa san lẹ́nu yẹn tó bá ti dé ìsìn máa tún jẹ́ kẹ́ mọ̀ pé tó a tún ti láwọn oríṣi nǹkan báyìí o àwọn nínú ọjà àwọn èmi ò lè má kó nínú ọjà wọlé àwọn nǹkan tá àti ìtàrí a tún máa kó wọn wọlé very soon ó ti dé tán so ẹ pè mí ẹ wá rajà African food wà lóríṣiríṣi àwọn spiritual products kò gbẹ́yìn ẹ dira o ilé ayé ogun ànírógun láyé ta wá ìjà ayé ò ní já wá ayé ò ní mú wá ayé ò ní prógráàmù ogun sínú ayé wa àwọn ẹlòmíì wà wọ́n máa flẹ́jọ́ wọ́n dẹ̀ ti prógráàmù ogun sínú ayé wọn ó nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ mo gbà ládùúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ayé ò ní prógráàmù kan burúkú sí wa lára àwọn ẹlòmíì wà wọ́n ti bá wọn prógráàmù ẹ̀dọ́jọ́ ogbó àwọn ẹlòmíì wà wọ́n bá wọn prógráàmù ẹ̀dìrọ̀lẹ́ ayé wọn wọ́n máa ṣe yọ̀tọ̀mìnì láàárọ̀ lọ́sàn-án tó bá wá dìrọ̀lẹ́ wá kò sí
àwa máa di pé àkódé rí báyìí tẹ́lẹ̀ o yìí tí ẹ̀ gbọ́rú ẹ̀rí nǹkan báyìí ò tiẹ̀ ṣe mí rí àbí nǹkan báyìí ò tiẹ̀ ṣe ọmọ rí àbí kíní kan wọ́n program ẹ̀ síbẹ̀ ni kò sẹ́ni tí ò lógo bíbélì gọ́sọ́ la wá jà nínú ayé ìdè àwa jà nínú ayé tí a bá ro àròjinlẹ̀ ló yẹ ká ti mọ̀ wípé yes ohun tó mú wa tó yẹ pé tibi tire la wáyé so inú ayé yìí àwa àti ire àti bí la jọ rìn ó wá kù sọ́wọ́ wa èyí tá a bá fẹ́ kó permanent sí àkàtà wa sínú ayé wa mo dẹ̀ nígbàgbọ́ pé a lot of people ló fẹ́ kí ire permanent sínú ayé òun sákàtà òun ṣùgbọ́n kì í ṣe lásán àdúrà lèèyàn fi ṣẹ́ ogun àdúrà ni àwọn nǹkan èlò àdúrà lóríṣiríṣi ó wà ní Lady K African Store àwọn nǹkan àdúrà lọ́lọ́kan òjọ̀kan ó wà ní Lady K African Store ní African Store wa kò sí nǹkan tẹ́ wá débẹ̀ tẹ́rì oyè gidi wà agogo gbàlá wà aṣọ pẹpẹ wà lọ́fíńdà lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin dádìbẹ̀ yìí bọ́bì mi tẹ́ bá wà l'Amẹ́ríkà máa bá yín sẹ́ẹ̀dì lọ́fíńdà kò síbi tí lọ́fíńdà ò lè wọ̀ tó bá sì jẹ́ Canada America UK àti France ni pẹ̀lú fàájì ni lọ́fíńdà fi wọ̀bẹ̀ ó wọ̀bẹ̀ gbọ́dọ̀ kà mo ti sẹ́ẹ̀dì lọ́fíńdà lọ sí Ghana yìí láti bíbà ó wọ Ghana so ẹ̀yin tẹ́ bá dìde àwọn òkú ìlú àdúrà ẹ pè mí kí n bá yín sẹ́ẹ̀dì àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ẹ̀yin tẹ́ bá dẹ̀ dídẹ jẹ́ mọ́ gbàdúrà ẹ̀yin abiyamọ ẹ mọ́ gbàdúrà ẹ̀yin abiyamọ ẹ mọ́ gbàdúrà ìlọ́ọ̀tì ló ṣẹlẹ̀ ẹnu ayé ṣẹ́bọ̀ wípé èèyàn tó bá ti jẹ́ èèyàn tó bá ti ṣe irú iṣẹ́ tí mo ṣe oríṣiríṣi cases ló máa rí so mo rí a lot of cases lóríṣiríṣi táwọn èèyàn gbé wá so ó tún jẹ́ kémi fúnra mi gan kí n tún máa súnmọ́ Ọlọ́run dáadáa ju tàtẹ̀yìnwá lọ kí n mọ Ọlọ́run mi lọ́kàn wípé yes tuntun lélẹ̀ mo gba àwọn kéèsì kan ní ẹnu jọ́ mẹ́ta inú dẹ̀ yà mí báyìí pé mi ò tún gbọ́rọ̀ àwọn eléyìí o Olúwa wá sọ fún mi pé ó dẹ̀ ti wá gbọ́ nìyẹn kò tún lè ṣe kiri kò tún lè mọ bó ṣe máa so àmúyẹ dáadáa so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tọ́jú ara wa Ọlọ́run ò ní fi wá sílẹ̀ àdúrà wa gbẹ́jà tọ́jú àwọn ọmọ wa ogun ayé ò ní borí wa ipa ayé ò ní ká wa ọfà òkùnkùn ò ní rọ̀ wá bákan náà èyí tí ẹ bá fẹ́ ra àwọn jewelries àwọn wig ó wà available ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ogun diabetes ti fẹ́ tán ogun diabetes ti fẹ́ tán lágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ ogun diabetes yìí á máa jẹ́ fún yín bó ṣe ń jẹ́ fún àwọn kan tó ń pè mí tí wọ́n ń ṣe àdúrà fún mi ó máa jẹ́ fún èyí tó kúrò bẹ́ẹ̀ lágbára Ọlọ́run so gbogbo ẹ̀yin mọ́mí mi ẹ wá ra ogun diabetes ẹ wá tọ́jú ara yín Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ẹ dira ẹ dẹ̀ bá mi share program ẹ bá mi share opinion tí ẹ kọ sí comment section ẹ bá mi like ètò yìí mi ò ní wá yín tì mi ò ní wá yín tì wẹ́bsáìtì wa yìí tẹ́tí pè mí lórí wẹ́bsáìtì ẹ wo mi ò ní parọ́ fún yín mo ti ṣe wẹ́bsáìtì mi ti wà available ṣùgbọ́n ààyè àti máa ya picture ọjà tí mo ní ní store ní kọ̀ọ̀kan kí n máa upload ẹ̀mí lẹ́ni tó fẹ́ help mi bí ìdẹ́ lè fi títẹ̀ bí máa disturb àwọn ọmọ ọlọ́mọ kọ́ máa face education wọn so kò easy fún mi that is why tí mi ṣe tí màá ní ẹ lọ máa rajà lórí wẹ́bsáìtì wa kí n tó upload kí n tó comprise kí n tó fìlì gbogbo àwọn information bẹ́ẹ̀ ṣe máa sanwó shipping bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo ẹ̀ èyí tó bá dẹ̀ jẹ́ free shipping bẹ́ẹ̀ ṣe máa ṣe náà kò rọrùn fún mi so ohun tó fà á nìyẹn tí mi tí màá ní kẹ́ lọ máa rajà lórí wẹ́bsáìtì so ẹ jọ̀ọ́ ẹ má bínú mo nígbàgbọ́ ṣá pé very soon màá bẹ̀rẹ̀ sí ní direct àwọn èèyàn pé ẹni tìtẹ́ bá fẹ́ràn títí lórí pef nǹkan ẹ máa lọ sórí website ẹ lọ máa rà bẹ́ẹ̀ kẹ́ máa sanwó síbẹ̀ á gba credit card gba gbogbo ẹ̀ Ọlọ́run á fún mi lókun àtagbára so kó tó wá dìgbà yẹn ẹ pè mí lórí WhatsApp call ẹ place order yìí bàbá yìí sẹ́ẹ̀dẹ̀ ẹni tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ lè drive down wá sí shop mi tẹ́ bá jẹ́ pé Canada lẹ wà ní Hamilton mo wà ní 76 Wentworth Street tẹ́ bá ti Google ẹ̀ pé Lady K African Store kí á ló máa fún yín ní location mi á fún yín ní phone number mi everything ó máa gbé wá fún yín àwọn ọjà tá ní ní store ó máa gbé wá fún yín ó kọ́ ẹ pé kì í ṣe gbogbo ọjà wa náà lè máa tún rí lórí Google àwọn nǹkan bí wà tá ní ní store tí ó sì lórí Google so we have so many things custard wà beans flour ó wà yìí tẹ́ bá fẹ́ jẹ mọ́mọ́ yẹn fẹ́ jẹ àkàrà yìí tẹ́ nídìí ẹ̀wà olóye olótù ẹ̀yìn tẹ́ nídìí irú wà ẹ̀gúsí lílọ̀ ata gógó tó dẹ̀ ta dáadáa tẹ́ lè fi ṣe barbecue tẹ́ lè fi ṣe different type of food gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store ẹ bá kọ́ máa fojú fíw àwọn aṣọ tẹ́ bá kọ́ wò báyìí mọ́ yes ìtí kámẹ́rà lè gbé ló gbé bẹ́ẹ̀ ni we have a lot of things in our store African Store wa ta tó jẹ sí ìyẹn tún wà nínú law 2 store
la fi tó jẹ sí so ẹ wá patronize mi ẹ wá bá mi rajà ojú òní tí ẹ̀yin tẹ́ bá dẹ̀ sí ní Canada tẹ́ láwọn èèyàn sí Canada ẹni kọ́ wá patronize bébì yìí gbogbo yín náà ni mo jẹ́ ẹ wá bá mi ra ohun tí mo ta ojú òní tí mi níwá yìí tí ẹ ṣé gan ni o ó dàbọ̀.